Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Ojube. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Ojube. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Ojube TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Ojube TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. So kẹ́nìkan bọ́ta kó máa wí pé Orientalist kò mọ̀túnmọ̀ Orientalist tíra tí mo tiẹ̀ ń sọ yìí tíra tí mo ń sọ yìí kò mọ tíra yẹn. Nígbà tí mo ní lóòótọ́ Orientalist wọ́n lè jẹ́ ẹni tí ò mọ tí ìṣẹ̀lẹ̀sìn òótọ́ ni mo sọ bẹ́ẹ̀. Bọ̀ tíra tí mo ń sọ yìí UNESCO ló ṣe tí Sheikh Ahmad Toyib ṣe sí Lárúbáwá yìí. Àwọn UNESCO London United Nations tó yá sí pé ìmọ̀ ni wọ́n ń sọ kò ń ṣe lóòótọ́ wọn ṣe lẹ́sìn. Àbẹ́gbẹ́ tí United Nations dálẹ̀ ṣẹlẹ́sìn ni wọ́n ṣe lẹ́sìn. Bọ̀tí ìmọ̀ ló kàn wọ́n kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn. هذه واحدة. ثانية kò mọ̀ tún mọ̀ mustashrik Orientalist kò mọ̀ tún mọ̀ wọn ó ń gbọ́ ni kò mọ̀. Ẹ máa gbọ́ nǹkan tí Mudiru Markaz wí o Orientalist wọ́n yìí ṣe lẹ́sìn. Màá wá fi àwọn ìyẹn Orientalist fi wé ọba Solomon oní báíbùlù pásítọ̀ ni tó ń ṣe comparative. Àwọn Orientalist tí wọ́n ń sọ yìí tèmi ń sọ ó yàtọ̀ sí yẹn. School of Oriental Studies ní London rí mustashrik ó wá látara istisharak. Ó wá látara istisharak istasharaka. Ẹni tó wà ní west tó ń kọ́ ẹ̀kọ́ nípa East Middle East àwọn náà ń pè ní mustashrik. Àwọn náà ń pè ní mustashrik. Mustashrik wọ̀nyí kí n lè kan sí ẹ ó yàtọ̀ sọba Solomon tí wọ́n ó gbọ́ èdè Lárúbáwá dáadáa débi tọ́mọ Lárúbáwá ń gbọ́ dé. Wọ́n yìí ṣiṣẹ́ Lárúbáwá wọ́n ó lè sọ
débi tọ́mọ lárúbáwá ń sọ ọ́ dé wọ́n èyí ṣe lárúbáwá west ni wọ́n wọ́n lè kọ́ ṣọ́ba Sólómọ́nù tí wọ́n ń wí tó ń fi wọ́n wé tó ń wí pé mùsàlṣìkù ni Kùránì Yorùbá tí wọ́n tú tó bá wọ jáde kúrò nú ẹ̀ kò mọ kankan mi ní wàá lè kàn sí ẹ o mọ̀ dáadáa àwa mọ̀ ni o mọ̀ dáadáa àwa mọ̀ bàbá wa mọ̀ ẹni tí mo fẹ́ ṣàpèjúwe mo mọ̀ Ájì Hamidi mọ̀ Abdulhamid Bashar ọmọ wọ́n ń pè ní Stefan yìí ó wá sọ́dọ̀ Sheikh Adam ọmọ Germany ni ó gbọ́ Lárúbáwá tayọ bí wọ́n ṣe lérò gbogbo maktutot nílọrin tí wọ́n kọ táwọn bàbá yẹn kọ nílọrin tó wà ń di ilé kọ̀ọ̀kan gbogbo ẹ̀ ló mọ̀ ẹni tí mo wí gbogbo ẹ̀ ló mọ̀ lédè Lárúbáwá tán kọ́ ó sì ní fọ́tókọ́pì gbogbo kìíní lọ́wọ́ ìtọ́mọ ọlọ́rin ò ní kò kírun o Lárúbáwá tó gbọ́ yẹn ò kìí kírun kò ní ó kírun ẹ̀kọ́ lòun ń wá kiri irú ẹni tí mo wí ó ní lọ́wọ́ ó ní jù bẹ́ẹ̀ lọ tó bá dẹ̀ wá tó wá sí Nàìjíríà tó wá lọ́rin yóò ya ọ̀dọ̀ bàbá ẹni tí mo wí kò sójú ilé tí ó mọ̀ nílọrin dárúkọ àdúgbò kan dárúkọ àfáà kan yóò máa wá kò sí níwọ̀jú jíǹsì àti ṣáàtì kan báyìí lọ yóò sì gbápò ẹ̀ kẹ́yìn nǹkan kúnnú àpò ẹ̀yẹ mustashiriku nìyẹn ìgbà tí yunifásitì Ìlọrin fẹ́ ṣe ọ̀rọ̀ nípa bàbá ó wà nígbà tó wá àwọn èèyàn wọn kàn kó bo ní yunifásitì ní pé àǹtà kìíní kan tó gbọ́ Lárúbáwá ò kírun ò ṣe ó kàn wò wọ́n ni ó dẹ̀ in tó fi mọ bàbá ìwádìí ló wádìí ìmọ̀ kan ni nípa àtàn Yorùbá ó gbọ́ òun ló jẹ́ ọmọ bàbá ló tọ́pa bàbá wa ó wá rí tí bàbá kọ sínú tírà wọn wípé àwọn Yorùbá
Hadandawa ìran Hadandawa ni wọ́n àwọn Hadandawa yẹn wọ́n sì wà ní Sudan ló bá wá ó ní lóòótọ́ ni ó lóun débẹ̀ ó ń jẹ́rìí bàbá ni ó lóun débẹ̀ òun sì rí wọn òun mọ̀ wọ́n. Kí n máa sọ̀rọ̀ lọ lórí yẹn mọ́ so ọ̀rọ̀ nìyẹn istisharak èèyàn mọ̀ tún mọ̀ ó sì mọ̀ àwọn wo ni àwọn wo kìí ṣe pé o kàn ń gbọ́ wọn sọ àgbọ́wí eréfèé òun kọ́ so ìyẹn òun ni àkọ́kọ́ àwọn àjálù